ọmọ yìí torí bàbá gbà tí bàbá náà wà láì Sheikh Adam ṣe pé tó bá ti bọ̀ wá lọ́rin tó bá decide ọ̀tẹ̀ yẹn wọ́n á ní káwọn afọ Amẹ́ríkà sọ park gbà mí ẹsẹ̀ náà máa fi ń wọ tó bá dáwọn ibìkan tó ti fẹ́ dé lọ́rin tán ẹsẹ̀ náà máa fi ń rìn wọ̀ lọ́rin wọ́n á máa ní pé gbọ́mọ̀tò wà lítà wọ́n á ní wọ́n ti rí ògùn síbí wọ́n ti rí nǹkan síbí ẹ̀ pé wòlíì ní Sheikh Adam wallahi tallahi sọ́dọ̀ láì láwà máa sọ àṣírí kan fún yín níbí lónìí ẹ̀ tó bá ní Sheikh Adam ṣe wòlíì ni 1991 ni Sheikh Adam ti kọ déètì tí ó kú kalẹ̀ bàbá mọjọ́ tí ó kú wọ́n dẹ̀ kọ déètì yẹn wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Amẹ́ríkà àwọn méjì wà láyé nísìn tábà ti wà off camera máa sọ fún yín àwọn méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. mo dẹ̀ lọ bí ìyá Jọ́sí Abdullahi dáhùn pé mi fẹ́ràn fìtínà ṣé ní gbogbo ìgbà tí mo wà Amẹ́ríkà ṣe mọ́ láìkì kí nǹkan ṣẹlẹ̀ yóò sì sojú mi máa èmi ọmọ pé ṣe journalism ni mò ń ṣe ṣé àwọn pé mi ọmọ kíkà tí ń jẹ́ journalism báyìí mi ọmọ kíkà tí ń jẹ́ news àmọ́ mo fẹ́ràn kí yẹn dẹ̀ ní òdodo lọ́wọ́ mo lọ bí ìyàwó Sheikh Adam wọ́n sì wà láyé lónìí ìyá tó bí Jọ́sí Abdullahi mo ní pé nígbà tí a gbọ́ pé bàbá kú àlọ́ dàbí àlàyé àwọn tí wọ́n sọ blue wa lọ Amẹ́ríkà sí ni ilé kí wọ́n àjọ náà lọ́hùn labá dé sáìdì Agége yẹn láwọn máa sọ pé Sheikh Adam ti kú sí London lárí láyé Gàmọ́wí faṣọ tọwọ́ ọ̀fà àyàmọ́ra rẹ̀ lọ́rùn ni bígbà tí pé ẹṣẹ́ àbálà ni ṣe wá nígbà tí a ṣe òkú bàbá tẹ́tù gbẹ lọlẹ̀ mọ́ á lọ sùúrù lè mọ́ á lọ bá ya Jọ́sí Abdullahi mọ́ á ní pé kí ni àpẹẹrẹ tí wọ́n rí pé bàbá pé wọ́n lọ London ẹ̀wọ̀n ní dé mọ́ ó ní bàbá ti mọ̀ pé àwọn ò ní dé mọ́ àwọn náà wà láyé lọ bí wọ́n ni ó sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ mo ní kílẹ̀ rí wọ́n ní pé àbá Dáúdà sórí èmi pẹ̀lú wọ́n sì close mo tó mọ̀ ọmọ lọ sórí dáadáa àfá Abraham Dàdágbà ẹ̀gbọ́n mi ni òun dẹ̀ ní máa bá bàbá tẹ̀tírà ẹ̀kọ́ sọ pé àwọn bàbá tẹ̀tírà kí tó gbé lọ bòmí nígbà tí wọ́n fẹ́ mọ̀ dílẹ̀ wọ́n wá ní kí àpẹẹrẹ lẹ́rí wọ́n níjọ́ tó kú ọ̀la tí bàbá lọ London tí wọ́n lọ tó òde yìí wọ́n ní wọ́n á pe gbogbo àwọn táwọn jẹ́ ìyàwó wọn wọ́n wá ń kọ́ àwọn bí wọ́n ṣe ń ṣe opó La ilaha illallah. mo fi àlùkò náà Ọlọ́run bá búra sí wà láìtàláì sọ ìlàfíà àwọn náà sọ fún mi. La ilaha illallah. ìyá Jọ́sí Abdullahi wa ní àwọn bẹ̀rẹ̀ sí sunkún gbà opó báwo àní kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ tọ́pìkì mi àní tí ọkọ bá kú kí wọ́n máa sọ pé kọ́ obìnrin ọmọ wọṣọ tó da ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o ẹ wọṣọ tó da kẹsì jáwọn èèyàn bá yín dáadáa tó bá wá kí yín àwọn wá ní ṣe bẹ́ẹ̀ lọ London ẹ̀ dé wọ́n láwọn mọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kọ́ yín nípa nǹkan tí Islam sọ nípa opó wọ́n ní gbogbo nǹkan tí wọ́n sọ nìyẹn kó tó di pé wọ́n lọ. now ìgbà tí wọ́n dé London sọ pé London wọ́n kú sí àfá Abraham Sàró tẹ̀lé wọn lọ mo lọ bá Sàró nígbà tí wọ́n dé pé báwo bàbá ṣe kú wàlá àfá Abraham Sàró ṣe àwọn kí bàbá mú Sàró lọ àti ìyá Madina wọ́n tẹ̀lé bàbá lọ Abíọ́lá dẹ̀ lọ gba hospital yẹn fún wọn so ṣe mọ̀ pé wọ́n làwọn fẹ́ ṣiṣẹ́ abẹ fún bàbá ni àwọn dókítọ̀ ṣe wá nígbà tó di aago 6 rọ̀lẹ́ làwọn yẹn ti ń kó gbogbo machine tó fẹ́ fi ṣe abẹ fún bàbá wọn ní bàbá ń ṣe wàhálà púpọ̀ kan máa sinmi bàbá wa mọ yín mú sí wọn tó bá ti lọ pé ta ni wọ́n ṣiṣẹ́ abẹ fún wọ́n wá máa sọ fún àbá Abraham Sàró pé wọn ò ní ṣiṣẹ́ abẹ fún mi so wọ́n wá láwọn fẹ́ rìn lọ sàlẹ̀ torí òkè níbẹ̀ wọ́n wá Sàró sọ pé wọ́n mú pọ̀pọ̀ àwọn wọ́n dẹ̀ rìn gbogbo náà gba hospital yẹn gbà tí wọ́n rìn tán wọ́n bá gùnkè wá wọ́n lo lift gbà tí wọ́n dé wọ́n bá bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n bá ra ṣe báyìí wọ́n dẹ̀ fi pílò sẹ́yìn wọ́n á ní Sàró àwọn ní naam Abraham Sàró àwọn ní naam ikọ̀ àwọn lẹ́tà kan nísìn ikọ̀ fọ́ òsì gbọ́dọ̀ já àwọn ní ẹ̀kọ́ lẹ́tà báwo ṣe báyìí jọ ń lọ lé ni wọ́n ní ẹ̀ wọ́n mà àmọ́ àwọn lẹ́tà kan wà tí máa kọ́ nísìn máa dẹ̀ staple ẹ̀ ọ̀ gbọ́dọ̀ já ká tó kó lé wọ́n kọ àwọn lẹ́tà kan tí wọ́n staple ẹ̀ náà tí wọ́n sọ pé táwọn bá dé láti London ni kí wọ́n já wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn òkú lọ́hùn èyí tó fi ṣàlàyé Markaz mo ṣe Markaz èyí tó fi ṣàlàyé àwọn ìyàwó wọn so wọ́n ti staple ẹ̀ ṣe wá rí ọ̀kan wá wà tí wọ́n kọ́ nínú àwọn lẹ́tà tí wọ́n fún Sàró àwọn tí ó kírun sáwọn lára ọ̀kan wà tí wọ́n sọ pé àfá àgbà kan nílọrin mi ń dárúkọ wọn bàbá sọ pé tó bá wá síbi òkú àwọn gbọ́dọ̀ jọ wọlé wọ́n ní lẹ́tà yẹn gbé fún Yakubu ó fi lẹ́tà yẹn nìyẹn tó bá wá wọn gbọ́dọ̀ jọ wọlé torí pé kò fẹ́ràn àwọn nígbà táwọn wà láyé kí ní ń bọ̀ wá síbi òkú àwọn. Masha Allah. Allahu akbar. ṣe gẹ́tẹ̀ bẹ́yẹn so now ṣe wá rí ọ̀rọ̀ Islam náà ni bàbá sọ bẹ́yìn Sàró lọ sọ fún mi ó ní bàbá sọ wípé Sàró mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bọ́ sọ àánú àwọn sì ṣe Nàìjíríà àti Islam pé táwọn bá kú tán àánú àwọn sì ṣe Nàìjíríà àti Islam pé táwọn bá kú tán báyìí àfa olókùtọ́ ọmọ sòdodo. wàláì tàláì Sàró ní nǹkan tí wọ́n sọ gbẹ̀yìn nìyẹn so ọ̀pẹ́ sígbà yẹn wọ́n bá ní tọ́ Sàró mo rí pé mo ti try púpọ̀ fún Islam wọ́n wá ó tó àsìkò tó yẹ kí n lọ sinmi ọ̀pẹ́ sígbà yẹn wọ́n kàn kú ni ó sojú Sàró wà ń bẹ̀ wọ́n tẹ̀kọ́ fẹ́ máa tan ìyá Madina pé wọ́n sùn ní ọ̀nà àtà ló sùn tí ń gbé etí sórí pé bàbá mi mọ́ òun àṣìṣe abẹ yẹn tí bàbá fi kú. ìtumọ̀ pé wòlíì ni bàbá but ẹ̀wọ̀n ló ṣe wọ́n dẹ̀ ti kọ́ déètì tó wọ́n kú 91.